nítorí èsì ìdánwò UTME Tìmílẹ́yìn pa ara rẹ̀. Akẹ́kọ̀ọ́bìnrin ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn kan Ọpẹ́sùsì Faith Tìmílẹ́yìn níròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé ó ti gbẹ̀mí ara rẹ̀ báyìí látàrí bó ṣe gba máàkì 210 ìyẹn 190 nínú èsì ìdánwò àṣewọlé sílé ẹ̀kọ́ gíga ìyẹn Unified Tertiary Matriculation Examination UTME tó jáde láìpẹ́ yìí. Tìmílẹ́yìn ọmọ ọdún 19 la gbọ́ pé ó ń gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ obìnrin lágbègbè Odòńgòyàn ní Ìkòròdú nípìnlẹ̀ Èkó. A gbọ́ pé oògùn kan tí wọ́n fi máa ń pa èkúté push out ní Tìmílẹ́yìn gbé mu kó tó di pé ó lọ sí ọ́fíìsì ẹ̀gbọ́n rẹ̀ níbi tí ó ti béèrè fún epo pupa nígbà tó di pé inú run. Ẹ̀gbọ́n rẹ̀ kò tètè dá lóhùn ṣùgbọ́n nígbà tó ṣubú lulẹ̀ ni wọ́n gbé dìgbàdìgbà lọ sí ọsibítù Kolag níbi tó ti jẹ́ pé òun ti gbé májèlé jẹ. Kò pẹ́ rárá tó débẹ̀ ni ẹlẹ́mìí gbà á tí àwọn dókítà sì sọ fún àwọn tó gbé e lọ pé ó ti gòkè odò. Gẹ́gẹ́ bí ẹnìkan tó súnmọ́ Tìmílẹ́yìn ṣe sọ, máàkì tó gbà náà bà á nínú jẹ́ púpọ̀ nítorí ó gbà jù bẹ́ẹ̀ lọ nígbà tó ṣèdánwò ọ̀hún lọ́dún 2023.